ẹ bá mi kí bàbá, ẹ bá mi kí bàbá, ẹ bá mi kí bàbá lórí ọ̀rọ̀ ayé mi. Ẹ sọ fún pé ó ṣeun, ẹ sọ fún pé ó ṣeun, ẹ sọ fún pé ó ṣeun, ó kú ìtọ́jú mi. Ẹ bá mi kí bàbá, ẹ bá mi kí bàbá, ẹ bá mi kí bàbá lórí ọ̀rọ̀ ayé mi. Ẹ sọ fún pé ó ṣeun, ẹ sọ fún pé ó ṣeun, ẹ sọ fún pé ó ṣeun, ó kú ìtọ́jú mi. Ìgbà tí mo wọ̀ tún, Ọlọ́run ni mo rí. Ìgbà tí mo wò sí, mo rí Jésù níbẹ̀. Iwájú àtẹ̀yìn ẹ̀mí mímọ́ ló darí. Ìyẹ́ ọ́ o, Ọlọ́run mẹ́ta lọ. Ẹ bá mi kí o. Ẹ bá mi kí bàbá. Bàbá. Ẹ bá mi kí bàbá. Ẹ bá mi kí bàbá lórí ọ̀rọ̀ ayé. Alágbàwí ẹ̀dá. Ẹ sọ fún bó ṣe o. Ó ṣe o. Ẹ sọ fún bó ṣe o. Ẹ sọ fún bó ṣe o. Ọkùnrin ìtọ́jú mi. Ìgbà tí mo ṣàìsàn, bàbá ló wò mí sàn. Ìgbà táyé gbógun dé, òun ló jà fún mi. Ẹ bá mi kí bàbá pọ̀kú àgbàálẹ̀ mi. Ẹ bá mi kí bàbá, ẹ bá mi kí bàbá. Abanilọ́jọ́ ògúnlé. Ẹ bá mi kí bàbá lórí ọ̀rọ̀ ayé mi. Bàbá. Ẹ sọ fún bó ṣeun, ẹ sọ fún bó ṣeun, ẹ sọ fún bó ṣeun, ọkùnrin ìtọ́jú mi. Ìgbà táyé já mi kulẹ̀, òun ló gbé mi ró. Ìgbà tó ń gbogbo dojúrú, òun ló tún wọn ṣe. Ẹ bá mi kí bàbá kó ṣe púpọ̀ láyé mi. Olùgbèjà mi. Ẹ bá mi kí bàbá, ẹ bá mi kí bàbá. Ògbéni níjà. Ẹ bá mi kí bàbá. Kí n dẹ́rù bo níjà. Ọ̀rọ̀ ayé mi. Ẹ sọ fún bó ṣeun. Ẹ ṣe bàbá. Ẹ sọ fún bó ṣeun. Ẹ sọ fún bó ṣeun. Ọkùnrin ìtọ́jú mi. Àtìlẹ́yìn tí kì í tì ní lójú. Happy Easter, happy Easter. Onígbọ̀wọ́ mi, ẹ kú àjò mi. A kú ọdún àjíǹde. Ìbàrẹ̀ ọba tó kú nítorí kí n lè yè. Ìbàrẹ̀ ọba tó fi ẹ̀jẹ̀ iyebíye san gbèsè mi. Ìbàrẹ̀ ẹlẹ́ni àtẹ̀ká, ọba tẹ́rẹrẹ kárí ayé. Ọba bẹ̀rẹ̀ òsì ní gbogbo ayé pátápátá. Arírù àlá, ọba àwọn ọba. Agbókọjá ogbó, aríran jùran lọ. Ajá tí kì í jámọ lẹ́yìn ẹkùn, bàbá mi Èdùmàrè. Mo ṣe báyìí o. Àwíkọ́ tó wí, àmọ̀ kan tó mọ̀, Ọlọ́run ìwọ náà ni. Ó pé méjì. Ẹni tó bá sọ ipò pé méjì kó wá sọ fún mi. Ọ̀kan ṣoṣo ni ẹ́, ẹlẹ́gbàágbèjì orúkọ. Ó jókòó láàfin, ó ṣe bí ọba. Kán tó pé lọ́ba ló ti ń jọba títí ayé àti tó máa jọba lọ láyé àti láyé náà ni. A kú ọdún àjíǹde o. Ẹ̀mí wá ṣe pípò ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba akọ́dá aṣẹ̀dáyé. Ẹni láti sòun lá. Ti bẹ̀rẹ̀ bá ṣe máa bẹ̀rẹ̀ o. Mo ti ṣèbà lọ́wọ́ akọ́dá aṣẹ̀dáyé. Mo ṣèbà lọ́wọ́ gbogbo àwọn tó ti tẹ̀ kí n tó tẹ̀. Mo ṣèbà lọ́wọ́ àwọn tó ti kọ́kọ́ ṣe kí ni tí wọ́n ti sọ kó tó di wípé mi sọ. Kó tó di wípé mo bẹ̀rẹ̀. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé òdù ni mí, bẹ́ẹ̀ náà ni mi Simon Foloko. Orúkọ mi ò yí padà, orúkọ mi ni Olubisi ọmọ bíbí Akinloye. Ìkóyè sọ ọmọ sọ̀tún sósì mọ́ bàbí kan jẹ́. A kú ọdún àjíǹde, ẹ̀mí wá ṣe pípò ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Mo fẹ́ kẹ́ mọ̀ yí pé ètò kan tá a máa mú wá fún yín lọ́jọ́ kẹjọ òun náà tún lélẹ́yìí àti tún mú dé bá a ṣe máa ń dé. Lagboile onígbàgbọ́, Lagboile onígbàgbọ́, Lagboile onígbàgbọ́. Kí ló ń ṣẹlẹ̀ Lagboile onígbàgbọ́? Irú àwọn nǹkan mèremère wo ló ṣe ẹ̀ṣẹ̀lẹ̀ kọjá? Irú àwọn ìlàkọjá wo ni onígbàgbọ́ máa ń dojúkọ? Kí ni nǹkan tó máa ń ṣẹlẹ̀ nínú ìrìn àjò onígbàgbọ́ láyé? Kí làwọn ìdojúkọ tó ṣe pé onígbàgbọ́ máa ń dojúkọ? Gbogbo ẹ̀ pátápátá òun náà láti ṣe kíni láti tírìtì sẹ́yìn. Ó láti sọ̀rọ̀ nípa ẹ̀ sẹ́yìn kọjá. Ìgbàlà rẹ̀ ó dúró de ọmọ. A ti tún wá bẹ̀rẹ̀
báyìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé iléeṣẹ́ Kaya Radio TV náà ni ẹ ti ń gbọ́ wa báyìí alájò kanishi trotro station last bus stop Accra Ghana ibẹ̀ ni a ti ń bẹ̀rẹ̀ báyìí ibẹ̀ láti ń rọ̀ bí ejò tí a ti ń dá bí ọwẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba kọ́dá àṣẹ̀dáyé etí tí ẹ fi ń gbọ́ mi kò mà ní di o lágbára lọ́wọ́ lọ bẹ́ẹ̀ ojú tí ẹ fi ń wò mí kedere ojú náà ò ní fọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ìwọ olè ayédè ọ̀run ṣíwọ́ nínú iṣẹ́ ibi. Bí Jésù ṣe ń rán ẹ létí ọjọ́ àjíǹde bẹ́ẹ̀ náà ló ń rán mi létí ọjọ́ àjíǹde. Bá a ṣe mọ̀ wípé ọjọ́ òní ọjọ́ ńlá ọjọ́ mọ́ lè gbàgbé ọjọ́ kan tó jẹ́ ọjọ́ pàtàkì nínú gbogbo ọjọ́ òun náà lọ́jọ́ àjíǹde jẹ́. Ọjọ́ tó máa ń mú ní rántí tó máa ń mú ní wáwọ́ ẹ̀ṣẹ̀ bọlẹ̀ pátápátá ìgbà tó máa ń mú ní jẹ́ titi Ọlọ́run pátápátá òun náà ní kí ni òun lásìkò yìí jẹ́. Jésù dé tán. Happy Easter, happy Easter, happy Easter, guys. Ibẹ̀ Many happy return in Jesus' name. ilé ọ̀dọ́ àgùntàn. Jésù pé ọkọ̀ wá o. Lọ́sàn-án lóru ọ̀nà lọ́lọ́run rẹ̀ létí wípé dídí ọmọ Ọlọ́run ò ní pẹ́ mọ́ bí olè lóru ni ẹlẹ́ṣẹ̀ ronú pìwàdà ìwà ṣàkólọ bọ́ sí bíbá yìí nítorí wípé ọjọ́ ìgbàlà rẹ̀ dé tán súnmọ́ bíbá yìí kó o lè wá gbọ́. Olubisi ọmọ bíbí Akinloye lórúkọ tèmi jẹ́ Ìkòyí ẹ̀sọ́ òun náà sá ni mí a ti bẹ̀rẹ̀ Alpha and Omega ó yá aṣíwájú àtàkẹ́yìn ní Ọlọ́run máa bá wa lọ. Ẹ̀yin tèmi ẹ mú gègé ẹ mú tákàdá yín ó yá ẹ jẹ́ ká jọ ṣe kíni ẹ jẹ́ ká jọ rò pọ̀ bá ṣe máa rò pọ̀ á ti bẹ̀rẹ̀ lélẹ́yìí. Àṣàbò wa ọkàn òkùnkùn máa kiri mọ́. Ìwà ṣàkólọ tètè máa padà bọ̀ wọ́n rán ẹ létí ni bẹ́ẹ̀ náà ni. Mo ra ẹ. Nígbà Kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. A ti fi ẹ̀jẹ̀ kan ṣe ìrúbọ tó ń jẹ́ ẹ̀jẹ̀ iyebíye. Ẹni tó ti kú nítorí ká má bàa kú. Ó san ìgbèsè nítorí kíni nítorí káwa má bàa jẹ̀yà ayérayé mọ́. Ó tún wá fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ìràpadà fún gbogbo ẹ̀ṣẹ̀ wa. Tètè báyìí náà ni kíni òun náà la máa mẹ́nu bà. Ẹ sọ fún Táyé ẹ sọ fún Kẹ́hìndé kí Kẹ́hìndé wá sọ fún Dòwú kí Dòwú náà wá sọ fún kíni kó wá sọ fún Àlàbá k'Àlàbá wá lọ sọ fún Dògbé wípé Ìdọ́ra ó yá tètè máa bọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ iléeṣẹ́ Kaya Radio TV. A ti fẹ́ máa dàpọ̀ bá ṣe máa dàpọ̀ a ti fẹ́ máa ṣe kíni a ti fẹ́ máa mú bọ̀lẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan náà ni. Olórí ìjọ tọ̀run làwa ń kí ó pọ̀ jù Aki Embassy ẹ̀gbọ́n mi tó gba yìí ẹni tẹ́ láṣẹ Elédùmarè ọba kọ́dá àṣẹ̀dáyé. Ìfẹ́ ló fi sọ wá di ọmọ ẹ̀ ní tòótọ́ ìfẹ́ ló fi sọ wá di àyànfẹ́ ìfẹ́ náà ló fi sọ fún wọn lórí igi àgbélébù wípé bàbá dáríjì wá nítorí wípé wọn ò mọ tí wọ́n ń ṣe ni. ẹni tí wọ́n jẹ níyà ẹni tó kú nítorí tiwa níwájú pọ́stù plásítù ọba ó lágbára. Orin ayọ̀ la ó kọ́
agbára ẹ̀dá ìsà òkú agbára ẹ̀dá tí ẹ̀ wá kó wá sọ ná. Agbára àjíǹde sì wà lórí ìtẹ́ ó fọhùn síbẹ̀. Ọlọ́run àgbáyé. Agbára tó ń sòkú dálàyè. Bẹ́ẹ̀ ni ìwọ aláìgbàgbọ́ àsìkò ìgbàgbọ́ ẹ̀ lélẹ́yìí àsìkò tó o máa mọ̀ pé yes lótìtọ́ lọ́lọ́run ń bẹ lórí ìtẹ́. My prophetess, you are welcome, ma. Ọba tó lẹ́mí mi, èmi fògo fún ọ, bàbá o. Ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun pupa, ọba tó yọ Ísírẹ́lì jáde láàgì. Dàbí àwọn Júdásì o tó lọ fi Jésù hàn lọ́jọ́sí nítorí kíni nítorí àtẹnujẹ. Báwo ni wọ́ ṣé wọ́n fẹ́ lọ fọ̀rẹ́ ẹ̀ hàn ni kí ni wọ́n fẹ́ ṣe. Ìwọ ló máa lábò. Ọmọ ò rántí. Ó mú àgàn tó wà lábò sùn o. Wípé Júdásì ló fi Jésù hàn olóhùn náà rèé o ẹ jẹ́ kí n tí n bá ti fẹ́ ẹni tí n bá ti fẹnu kò lẹ́nu òun náà ni Jésù. Agbára tó borí agbára. Àmọ́ ẹ mọ̀ yìí pé ohun tá a ti kọ kò lè ṣe ohun tí a ti sọ wípé yes ó máa ṣẹlẹ̀ kò lè ṣaláì má ṣẹlẹ̀ ni ọ̀rọ̀ orí igi àgbélébù nílé yìí. Ohun tó ti wà látètè kọ́ ṣe wípé ó máa ṣẹlẹ̀ ni a ti kọ́ wípé Júdásì ló máa fi Jésù hàn onípasẹ̀ ìfẹnukò lẹ́nu òun náà ló máa fi ṣe kí ni òun náà ló máa fi Jésù hàn. Lẹ́yìn ìgbà tó ti gbowó iyebíye lórí ẹ̀ tán nítorí àtẹnujẹ. Ìwé ẹ̀dá bíi Júdásì súnmọ́ bíbá ìkó wa gbọ́. Ó yá máa bọ̀ mú gègé kó mú tákàdá ẹ wá àpótí kékeré kan kó wá fi jókòó. Ọ̀rọ̀ nípa ìwé ẹ̀dá bíi Júdásì. A fi Jésù hàn nítorí kíni. Nítorí ọgbọ́n owó fàdákà lásán. Ó ná owó náà tán ìbànújẹ́ dé bá owó náà gan sọ wá sí ẹ̀lẹ́ náà gan ni. Àmọ́ kí ló wá gbẹ̀yìn kí ló gbẹ̀yìn Júdásì nígbẹ̀yìn náà. Ó lọ pokùnso náà ní nígbẹ̀yìn. Ìwé ẹ̀dá bíi Júdásì máa bọ̀ kó wá gbọ́. Happy Easter, Happy Easter. Ìwé ènìyàn bíi Júdásì tó ṣe pé ìfẹnukò inú lẹ́nu òun náà ló ṣe fẹ́ fi ikú pa ọmọnìkejì ẹ ó yá máa bọ̀ sún mọ́ mi. I'm so sure. Ẹ jẹ́ ká jọ ṣe kí ni ẹ jẹ́ ká jọ yànnàná ọ̀rọ̀ fúnra wa ẹ máa bọ̀. Ẹ máa bá mi like ẹ máa bá mi love ẹ máa bá mi share ẹ jẹ́ kó kára lé ẹ jẹ́ kó kára oko ẹ jẹ́ bẹ́yìn náà ṣe ń jẹ gbádùn ẹ jẹ́ káwọn míì náà ṣe kí ni kí wọ́n jẹ gbádùn ẹ̀. Iléeṣẹ́ Kaya rédíò ni ẹ ti gbọ́ mi báyé Alájò Kàníṣì trotro station last bus stop Accra Ghana ibẹ̀ ni a fìdí kalẹ̀ sí. Ìwé ẹ̀dá bíi Júdásì tó ṣe wípé nípasẹ̀ owó nípasẹ̀ ọrọ̀ ayé nípasẹ̀ ìfẹ́kúfẹ̀ẹ́ òun ló ṣe kí ni ló ṣe ta ọmọnìkejì ẹ ó yá máa bọ̀. Mariam ìràwọ̀ làgbà ó ṣe jàre àbúrò mi tó gbayì. Àgbáyé o, Ọlọ́run àgbáyé, you are mighty, you are tó fojú ọ̀run ṣaṣọ òwúrà, tó fojú ọ̀run ṣaṣọ òwúrà, you are mighty o. Ọlọ́run àgbáyé o, Ọlọ́run àgbáyé o, ṣebí wọ́n ló fojú ọ̀run àní wọ́n ló fojú ọ̀run Ọlọ́run àgbáyé o. Mo dúró yìí, mo dúró, mo gbé
gbéga ẹ́mbásì mo wáyé bóyí ọlọ́gbọ́ ọlọ́run mo wáyé bóyí ọlọ́gbọ́ ọlọ́run. ẹ máa yìn òrùn gbà mí sí tí ò gbowó tí ò gbóbi tí ò gbà nǹkan Jésù tututututu Jésù tututututu Jésù tututututu. mo dúró yìnyín. bẹ́ẹ̀ ni jàre ó dá mi sí ó dá ẹ sí ó pa ẹ mọ́ ó pa mí mọ́ ó dáàbò bò mí ti lé tara bẹ́ẹ̀ ni ohun gbogbo tó ń ṣe kí ni táyé rò pé dòkú ó sọ di ààyè padà ẹ́mbásì mo ó wá gba agbára lọ́wọ́ ìṣà òkú wáyé bóyí ọlọ́gbọ́ ọlọ́run. ẹ̀rí wípé alágbára bí rẹ̀ ò sí bẹ́ẹ̀ ni yóò wọ̀. ọba bí rẹ̀ ò sí ìlà fi ń pè lẹ́lẹ́bùrú ìkẹ́ agbókọjá ogbó arìnrànjùràn lọ ajá tí kì í jámọ lẹ́yìn ẹkùn mímọ́ ni ọ́ fúnfún gbòò aláàfin ọ̀run aláàfin àjọbọ. bí mo lẹ́gbẹ̀rún àwọn kò tó yan ohun ẹ̀ bí mo lẹ́. ohun gbogbo tí mo ṣe ẹ̀ ní pátápátá ò tó gbọ́ lọ́rùn ga. ẹni èyí ọjọ́ sí. bẹ́ẹ̀ ni àwọn kan ló fẹ́ rọ́jọ́ òní tó ṣe wípé wọn àrọ́ opportunity láti dèní rárá. kò lè pàgọ́ òdo pọ̀. ó wù wọ́n bí káwọn náà di wákàtí àmọ́ kò sóore ọ̀fẹ́ fún wọn. orí ọ̀fẹ́ tá a wá fi fún mi láti lè máa sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ orí ọ̀fẹ́ tá a fi fún ọ láti lè wà láàyè kò máa sọ́ báyìí. orí ọ̀fẹ́ tá a fi fún mi láti fi tún lè rí ọjọ́ àjíǹde ní. òun ni wípé ọlọ́run ti ṣe kí ni ó ti gba agbára lọ́wọ́ ìṣà òkú. èmi ò máa rán báyé kan tó lè rí di agbára rẹ̀. ó wá ṣe kí ni ó gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú. ọba bí rẹ ò sí o wàláì mi ì tí ì rí. gbogbo ayé pátá alágbára bí rẹ sọ wọ́n. sójú agbami ọ̀rọ̀ káwa máa ṣe kíni káwa ra máa sọ lọ bó ṣe jẹ́ kíni bá a ṣe ń sọ. olùtùnú mi aláàánú mi olùtùnú mi aláàánú mi túbọ̀ fà mí mọ́ra tú ọkàn mi lára túbọ̀ fà mí mọ́ra ó tú ọkàn mi lára ẹ́mbásì fàyè mi fún ọ olùgbàlà mi aláàánú mi tọ́yìn ṣiṣẹ́ mi ó bàbá tẹ́gbẹ́ mi bá lówó lórúkọ Jésù máa bá wọn yé kiri bá ti ṣe kí lọ́nà gbẹ̀gbẹ̀ ní oníṣẹ́ mi tẹ́gbẹ́ mi bá kọ́lé bá kọ́lé láyọ̀ fún mi. ohun rere tẹ́gbẹ́ mi ṣe má jẹ́ kó nira o ó nira o fún mi má jẹ́ kó nira o. ìwọ ló ṣe ti ṣe yìí. ọ̀yá Mákindé ọ̀rẹ́ ń kọ́lé Ọ̀yọ́ ó sohun mèremère ó lọ́lá ọlọ́run bùkún kàkà kínú ẹ̀ dùn sí i inú ẹ̀ ò dùn sí i. olùtùnú mi aláàánú mi olùtùnú mi aláàánú mi túbọ̀ fà mí mọ́ra ó tú ọkàn mi lára túbọ̀ fà mí mọ́ra tú ọkàn mi lára ẹ́mbásì fàyè mi fún ọ olùgbàlà mi aláàánú mi. kàkà kínú ẹ̀ dùn sẹ́ni tó ń kọ́lé tó ń lọ́lá tó ń soríire ó ṣe kí ni òun wọ́nà bíi tiẹ̀ ó ṣe bàjẹ́ lábẹ́nú ṣé bọ́lá ń ṣe kó ẹnìyẹn ni. ó rántí wípé júdásì tó ṣe é lọ́jọ́ sí kí ní gbẹ̀yìn ẹ̀ náà wá sọ fún mi. wọ́n ẹrù onílé orí ó àwọn ẹyẹkẹyẹ. pátápátá pèrè ọ̀la pèrègèdè ògo bàbá mi ò fi jọ̀nà jọ́gbọ̀n èṣù mọ́lẹ̀. mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀jẹ̀ mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà ẹni rọ́bà mi lọ́ba ń ta ọjà rẹ̀. ọkọ mi ò.
ti kì ọ́ bàbá mi létí ọ̀fẹ́. Ìmọ̀ mi ò gbé, òye mi ò gbé, alágbádá iná. Ẹ̀rù rẹ̀ mọ̀ tó ní bá o. Bí ẹ bá ń gbọ́ mímọ́ mímọ́. Yeah. Happy Easter, guys. Bí ẹ bá ń gbọ́ ògo ògo. Movement. Ẹ mọ́ yàtọ̀ àtún, ẹ mọ́ yàtọ̀ òsì. Alẹ́ sọ fún wọn, ilé Jésù ni ẹ máa ń lọ. Ló jẹ́ ìwà pariwo, ogun èṣù máa wọ́wọ́múwọ́mú. Ogun ọ̀tá ẹ wá bí gbà lọ. Ogun èṣù máa wọ́wọ́múwọ́mú. Ó ṣẹlẹ̀ jàre. Ẹ wá bí gbà lọ. Tell them say, Satan, you are a liar. Yes. Sí bàbá ayé. Bẹ́ẹ̀ni náà, kò sí ìyá ayé. Mi ò bá wọn gbẹ́bọ̀ ọ̀run. Mi ò bá wọn gbẹ́bọ̀ ọ̀run. Mi ò bá wọn gbẹ́bọ̀ ọ̀run. Ó yá o. Agbọ́kọjá ogbó lọ́lọ́run jàre. Let them know. Come on. Happy Easter, guys. Àríyá lónìí. Ó yá o. Ìwé ẹ̀dá bíi Júdásì lọ jáwọ́. Ó yá. Bẹ́ẹ̀ ni. Ẹ káre jàre. Ọmọ ọlọ́jọ́ ọ̀gbìn. Káre. Ọba àwọn ọba. Bá a ṣe fi Jésù hàn níwájú pásítọ̀ ọba. Ó yá, ó yá. Ó rántí pé wọ́n máa ṣèdájọ́ tiẹ̀ náà bẹ́ẹ̀ lọ́jọ́ kan ni. Hubert. Àdásà. Mi ò gbọ́. Abe. Yá lọ nà. Thank you jàre bro. Yes. Mi ò gbọ́. Happy Easter. Mama Jésù ó yá ká lọ o. Tó bá wọ́ tó mọ̀ pé o mọ orí Ọlọ́run, ó yẹ kó o ṣe kí ni máa jó kó o máa yin Ọlọ́run nítọ́. Bẹ́ẹ̀ ni. À ń pè lẹ́lẹ́bùrú ìkẹ́ ẹ rò pé lásán ni. Agbára tó gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú, ó pa isà òkú lẹ́nu mọ́, ó wá fi ẹ̀jẹ̀ iyebíye ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀ èmi àti ẹ, nítorí kó má bàa kúkú oró, nítorí kí má bàa kúkú oró, nítorí kí má bàa ya ọmọ Bíláílì. Bẹ́ẹ̀ ni, torí ẹ̀ ló jẹ́ kó fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ìrúbọ. Ìyè wá ń bẹ fún ẹni tó mọ̀ ọ́n tó dúró sí inú ẹ̀ títí láéláé tí kò bójú wẹ̀yìn bí aya náà tì. Ìwọ tó bá mọ̀ lótìtọ́ àti ní òdodo tó gba ìpè ẹ̀ gbọ́ tó sì dúró sí inú ẹ̀ tó ṣe wípé kìí ṣe ìfẹnukoni lẹ́nu bí Júdásì ṣe fi Jésù hàn òun náà ló ṣe fẹ́ fara lé ẹ̀ hàn tó ṣe pé o fẹ́ fi ìfẹnukoni lẹ́nu o fẹ́ fi ṣekú pa abí àti ará àti àwọn tó rí wípé wọ́n lọ́lá jù láàrin láwùjọ èèyàn.
tó ṣe wípé kàkà kó wá progress wọn ó wá progress fún wọn ọ̀nà bó ṣe fẹ́ já wọn bọ́ bó ṣe fẹ́ gba ẹ̀mí wọn lójijì òun náà ló ń wá ó sì rántí wípé agbára àjíǹde ó ti ṣe èdìdí fún ọ̀pọ̀lọpọ̀ iyebíye ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lágbára àjíǹde ti ṣe èdìdí fún àìmọye ìsà òkú lọ́lọ́run ti gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú tó sì ti di ìsà òkú pa agbára àti àṣẹ májẹ̀mú yẹn dúró títí láéláé àmọ́ ìwọ tó o bá gbà á gbọ́ wà rí ìyè àti ìṣẹ́gun gẹ́gẹ́ bí bíbélì ṣe sọ. ó ní ayọ̀ ń bẹ fún ẹlẹ́ṣẹ̀ tó ronú pìwàdà nítorí wípé ó mọ̀ wípé ní ọkàn òun nínú ayé òun ti kó ohun tí ń ṣe ẹ̀ṣẹ̀ sílẹ̀ òun ti jẹ́ títí Ọlọ́run pátápátá. ṣùgbọ́n gbogbo rẹ̀ fọ́kọ́ ògo fẹ́lẹ́ dùn máa rí. àmọ́ ẹni tó wá ṣe wípé wọ́n gbàgbọ́ wọ́n wò wípé ẹ̀ta ni kíni app kan ṣe ti wà ń sìn AI ni jọ. Ọlọ́run tó fàájẹ́. àwọn ẹ̀dá bíi Júdásì ò lè ṣe kó mọ̀ sí láyé bẹ́ẹ̀ náà ni. àwọn ẹ̀dá tó ṣe wípé wọn gbàgbọ́ kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe fún wọn láéláé wọn gbàgbọ́ náà ni. ẹ mọ̀ yí pé ìgbà tí Jésù máa lọ sí Gálílì ó sọ fún wọn ó ní ẹ pàdé èmi ní Gálílì gẹ́gẹ́ bó ṣe sọ. ọba tó fọgbọ́n sínú ọpọlọ. ìwọ tó o bá wà nínú ẹ̀mí pẹ̀lú ẹ̀ o máa rí i nígbà tó bá dé Gálílì. irú ọlọ́. ìwọ tó bá ṣe wípé òun pẹ̀ láéláé níbo irọ́ ní jàre nígbà bá dé Gálílì náà a fẹ́ lọ wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ gangan ná. agbára rẹ pọ̀jù òye. ṣé bí wọ́n ní Jésù ń bọ̀ ní àárí. ẹlẹ́bí ẹni bẹ́ẹ̀ ni o. àmọ́ wọ́n tó wà pẹ̀lú ẹ̀ tó gbàgbọ́ pé yes lótìtọ́ ni Jésù jíǹde. pánìkì mákìlá kò ní dọ̀là. ìgbà tó dé Gálílì wọ́n ṣe kí ni wọ́n fojú ara wọn rí wọ́n rí wípé ọwọ́ Ọlọ́run ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni. àmọ́ àwọn tó jẹ́ aláìgbàgbọ́ bí wọ́n bá dé bẹ́ẹ̀ aṣọ wọn ló máa kanlẹ̀ tó máa balẹ̀ dúdúdú wàláì ijó wọn ló máa pọ̀ jù nítorí pé yẹ̀yẹ̀ ni wọ́n wá ṣe kò ṣe nǹkan gidi ni wọ́n wá ṣe. Ọlọ́run mímọ́ mo mọ̀ pẹ́ mi wá. kíkó oró yẹn má bàa wà já sófo ló ń torí ẹ iná fi pè lákòókò ìpè kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ wá àwọn ìwà búburú ọwọ́ ẹ wà sílẹ̀ ẹgbẹ́ kòtò kó wá wà bọ̀lẹ̀ pátápátá jẹ́ kí ẹ̀ṣẹ̀ kó di òórùn fún ẹ. máa jẹ́ ìsìsọ́ba. ìwọ ìyàwó ilé alágbèrè àjíkẹ́ ayé. tó ṣe wípé ọkọ òkú kan bọ́ọ̀dù ọkọ tiẹ̀ ò tu ẹ rárá bó o ṣe fẹ́ dalé onílérú lòun bá káàkiri ìwọ ọlọ́mọge tó ṣe wípé ò lọlé ọkọ ò sì kúrò ó wà lẹ́yà ò ìyá ó wà láfẹ̀ ò fè. ọba ríbitì ọba ríbitì ọba ràbàtà ọba. ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú ìdí nìyí tó ṣe kí ni agbára àjíǹde àti ẹ̀jẹ̀ iyebíye tó fi ṣe èdùdú tó fi ṣe ìrúbọ ló wá fi ń pè ẹ́ padà wá sílé wípé máa bọ̀ jáwọ́ ní inú àwọn ìwà gàbàǹgebè tó ń wò káàkiri tí ẹ̀dí títọ́ Ọlọ́run pátápátá kọ́lọ́run ṣe lè ṣe kí ni kó wá lè fún ẹ ní ìṣẹ́gun pátápátá kó lè fún ẹ ní ìṣẹ́gun ayérayé kó wá ní ìfọ̀kànbalẹ̀ nínú Kristi kí wọn náà wá di ọba kó wá jókòó kó wá máa fẹ̀ kó wá máa pàṣẹ gẹ́gẹ́ bí ọmọọba. ajagun má fi tìbọn ṣe Ọlọ́run mi. ó ti sọ ó ní ẹni tó bá gba òun gbọ́ ó ní yóò jókòó sáàárín wọn ó ní yóò máa pa àṣẹ gẹ́gẹ́ bí ọmọọba ó ní yóò máa sọ̀rọ̀ ọba jáde lẹ́nu bẹ́ẹ̀ ni ìyẹn fún ìwọ tó o bá gbàgbọ́ ìyẹn fún ìwọ tó o bá sọ wípé irọ́ ni kò jíǹde ìyẹn fún ìwọ tó o bá sọ wípé kò gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú àti ìyẹn fún ìwọ tó o bá sọ wípé kò pa isà òkú lẹ́nu mọ́ àmọ́ ìwọ tó gbàgbọ́ lẹ́mìí àti lára tó gbàgbọ́ pé yes lótìtọ́ ni Jésù Kristi jíǹde ó ti dájú wípé ó ti gba kíni ó gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú nítorí ayé ẹ̀ ó pa isà òkú lẹ́nu mọ́ nítorí ayé ẹ̀ ó wá ti pa àṣẹ fún ẹ wípé kó o jókòó gẹ́gẹ́ bí ọmọọba kó o máa pa àṣẹ kó o máa sọ̀rọ̀ ọba jáde lẹ́nu ó wá tún súre ní ìgbẹ̀yìn wípé ẹni tó bá fi ẹ́ ré òun ó fi ré pátápátá
fi ẹ́bù òun ò fi bú òun á jẹ́wọ́ fún wọn wípé agbára ìwàláàyè yẹn sì ń ṣiṣẹ́ ìrànṣẹ́ síbẹ̀. irú omi òkun iṣẹ́ àwọ̀ rẹ̀ mà ní bàbá. ìyẹn tó o bá gbàgbọ́ fún ìwọ tó gbàgbọ́ lẹ́mìí àti lára tó kì í ya ọ̀tọ̀ tó ti sọ wípé o ya ọmọ Jábésì o kì í sọmọ kíni o kì í sọmọ jẹ o kì í ṣe ìran àwọn tó ṣe pé ó lọ fi Jésù hàn lọ́jọ́ sí. ìwọ ọ̀ràn Júdásì tó ṣe wípé ó lọ fi Jésù hàn lọ́jọ́ sí. Tó o bá kí ṣe ìran wọn ó yẹ kó o lè gbàgbọ́ lótìtọ́ wípé yes lótìtọ́ ni Kristi kékinni ni Kristi jí dìde. Àmọ́ ìwọ ìran Júdásì kò sí bó ti wù kò sí nǹkan tí wọ́n fẹ́ sọ ọ̀nà bó o ṣe ṣe kíni bó o ṣe fẹ́ ta ọmọnìkejì ẹ tó o ṣe fẹ́ gba owó lórí ẹ̀ òun náà ló máa wá ọ̀nà bó o ṣe fẹ́ pa ìdílé run ọ̀nà náà ló máa wá ọ̀nà bó o ṣe fẹ́ dojú iṣẹ́ ọ̀rẹ́ ẹ̀ bolẹ̀ òun náà ló máa wá nítorí wípé progress ẹ̀ ò jẹ́ lógún. Agbára àjíǹde ń pè ẹ́ ó ní kó o ṣe kí ni kó o wáwọ́ ẹ̀ṣẹ̀ bọlẹ̀. Agbára àjíǹde ń pè ẹ́ ó ní kó o ronú pìwàdà. Agbára àjíǹde tó wá ń sọ̀rọ̀ fún ẹ. Jésù kò ṣe wípé òun yóò jí gbogbo tó dòkú nínú ayé mi ó lóun ó jí dìde nítorí wípé májẹ̀mú tóun ti bá àwọn baba ńlá wa dání. Happy Easter, happy Easter, happy Easter, guys. kò sẹ́ni tá a lè fi ọwé mímọ́ mímọ́ lórúkọ rẹ̀ ó Jésù kò ṣe àbábá My lovely sister, Gladys, I saw you jare. Me n pàṣẹ ohun ti sẹ́. Gbogbo àwọn tí kò máa sí nìyẹn o. Jésù gbọ́pẹ́ wo Ọlọ́run ó mà ṣe o kò sẹ́ni tá a lè fi ọwé alágbára mo yìn ọ́ o kò sẹ́ni tá a lè fi ọwé Jésù gbọ́pẹ́ bàbá ìgbọ́pẹ́ mi. Gladys, happy Easter. How is Kumasi? Ó ṣé o bàbá. I saw you pa. Ghanaian nìyẹn o. Ọlọ́run ayé mo dúpẹ́ bàbá Ọlọ́run ayọ̀ ó ṣé o bàbá ẹlẹ́rù mi ó ṣé o bàbá Ọlọ́run ayọ̀ ó ṣé o bàbá Ọlọ́run ayọ̀ àkọ́dá ayé ṣé o bàbá Ọlọ́run ayọ̀ ó ṣé o bàbá ẹ̀wọ̀n lọ́pẹ́ mi. Ó là ń sọ wípé. Ṣé Ọlọ́run ayọ̀ ìwọ ló ṣe tó. Progress ọmọnìkejì jẹ́ kó jẹ́ lógún. Ó ti rí ẹni tí mò ń dárúkọ ẹ̀ yìí òun ni wípé ó gbọ́ Yorùbá kò sí ẹ̀ gbọ́ Yorùbá standby lórí program ni. A lóun á ní èdè Yorùbá yìí òun ó sì ẹ̀ máa ń jẹun lógún òun inú òun máa ń dùn bóun bá ti ń gbọ́ èdè yìí ní gbogbo ìgbà. Báwo ni ìgbé ayé ọmọnìkejì ṣe jẹ ìwọ náà lógún? Ṣé kìí ṣe pé palára lòun wá fún bó ṣe fẹ́ ṣubú bó ṣe fẹ́ jábọ́? Jíde àjò gba Jésù rí olóbi tùdé. Ìrìn àjò tó ń rìn báwo lo ṣe ń rìn? Ó dọ̀wọ́ ẹ kí èsára náà. Ọmọ. Ìyànjú mi sá ni bàbá rí o, tó jẹ́ kó fún mi lógo ọ̀tún. Bọ̀dá màmá mi kọ́ lọ́rùn tèmi. Ẹ̀jẹ̀ Jésù kò fi ṣaṣọ ìbúra. Mo lọ́lọ́run lẹ́yìn ọ̀tá ṣe pẹ̀lẹ́. Ìgbìyànjú mi sá ni bàbá rí o, tó jẹ́ kó fún mi lógo ọ̀tún wá. Mo ti sọ fún yín lónìí wípé kò sọ̀rọ̀ tó pọ̀ jù nítorí wípé ọjọ́ ọdún lè ní. Àṣeyọrí mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọlọ́run ti ṣe ohun iyebíye nínú ayé wa. Bẹ́ẹ̀ ni. Ọlákẹ́mi òye ọlá màmá glory ọ̀sùn mi màmá yẹ́lò mi Ọlọ́run àdómẹ́ Jésù kọ́ Ọlọ́run òbí mi jájà ẹ̀rọ àti gbé lọ́wọ́ mi. Àbíyèsí atóbi jù Ọlọ́run jáde. Àtànílágbà àtẹ́ni ògo nínú òkú.
gbàjọ́ jùpá tó bá ti gbọ́ sọ fún wọn pé wọ́n múra ká. Abakan bẹ lójúde wa. Abakan bẹ lójúde wa. Tó jẹ́ wípé bí mo bá jí lówùrọ̀ máa fi só rẹ̀ pàlọ́. Ọgbọ́n orin dé. Àìtètè jí máa kọ́ gba orin. Lórí ọwọ́ yẹn ṣe yí Michael. Lékè méjì fún mi ó kí n gbọ́ sétí. Káyà rédíò ni ẹ ti ń gbọ́ mi bá Yálàjọ Carnation Trust station ibẹ̀ ni a fìdí kalẹ̀ sí. Bóyá ẹ fẹ́ pè fún advert ní tàbí ẹ fẹ́ ṣe kí ni ẹ fẹ́ darapọ̀ mọ́ wa ní iléeṣẹ́ wa. Ẹgbẹ́ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè wá náà ní +233 260 878 860. Ó lè pè wá ní WhatsApp, ó dẹ̀ lè pè wá ní direct call. Ladies and gentlemen, tẹ́tí sí mi kò gbọ́dọ̀ mọ́. +233 260 878 860. Ẹ kàn sí iléeṣẹ́ Káyà rédíò kẹ́ lè ṣe kí ni kẹ́ lè jẹ ìgbádùn wa. Mo mọ̀ sọ fún wa tipẹ́tipẹ́ wípé ojú kọ́ la fi mọbẹ̀ tó ní magí. Àfi tá a bá mọbẹ̀ yìí tá a fi kànnù níbẹ̀ la tó ṣe kí ni òun la tó máa jẹ ìgbádùn ẹ̀ la tó máa mọ bó ṣe rí. Ẹ̀yin kàn sí wa ní iléeṣẹ́ Káyà rédíò TV kẹ́ lè bá ṣe kí ni kẹ́ lè bá jẹ ìgbádùn wa. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. A kú ọdún, a kú ìyèdún lágbára lọ́wọ́ Elédùmarè ọba tọ́lọ́run bá fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn ẹ̀mí wá ṣe pípò ẹ̀ láyé. Ẹ̀mí ẹ̀ nínú lọ́jọ́ oníṣùn ẹ̀jẹ̀ nínú Bíbélì oníṣẹ́ tí aṣọ rẹ̀ mú ìṣùn ẹ̀jẹ̀ dá lọ́nà. Ìwọ nìkan ni mo gbẹ́kẹ̀lé bàbá. Ìwọ nìkan ni mo gbàgbọ́ láyé. Ìwọ nìkan ni mo dìmú. Ìwọ nìkan ni gbàgbọ́ mi. Àpáta ayérayé ibi ìsádi mi. Bóyá jẹ́kàn bá mi gbé gbọ́pẹ́ o. Jẹ́kàn bá mi gbé gbọ́pẹ́. Jẹ́kàn bá mi jíjọ pẹ́. Jẹ́kàn bá mi jíjọ pẹ́. Ọwọ́ bá mi dárin ọpẹ́. Ọwọ́ bá mi dárin ọpẹ́. Ọdún wa bá mi dáṣọ pẹ́. Ọwọ́ bá mi dáṣọ pẹ́. Ìjọ máa ti yá. Happy Easter, guys. Many happy return in Jesus' name. Àwọn tó gbà mí gbọ́, wọ́n gbà mí gbọ́. Nítorí ẹ jẹ́ tí o ṣe bí àdẹnu ẹ̀ á ṣẹ̀jẹ̀ dandan. Let them know, come on. Gbogbo ìjọ lẹ máa jó. Ẹ ti bá túra ká. Gbogbo ìjọ lẹ máa jó. Àríyá lè ní. Ọdún là ń ṣe lénìí. Ṣé ń lọ ọmọ àdúyé? Olúwa fún mi. Ọ̀pọ̀rọ̀ kágbọ̀n. Bẹ́ẹ̀ ni bó bá ṣe máa rí òní làmọ́ bọ́lá ó ṣe rí. Àbẹ̀sẹ̀ ìjó àwọn sọ pé mò ń wú ẹ̀gbọ́n mò ń wú ọdún sọ pé mò ń bẹ́ ẹ̀gbọ́n mò ń bẹ́ torí pé mo fakọ sí wọ́n sọ pé mo ń gapá tó bá jọ pé mo ń gapá apá ìjọ máa lẹ̀ rí àní tó bá jọ pé mo ń gapá apá ìjọ máa lẹ̀ rí. Abẹ́rí nǹkan kàyéfì ńlá kan ló máa ṣẹlẹ̀. Olúwa ló ní glory. Bí mo ṣe ń kọjá lọ ayé ti mọ̀ lọ nítorí wípé tẹ́lẹ̀ náà àti mọ̀pọ̀ lọ́kadà ò sí ní Ghana àmọ́ ní báyìí ọ̀kadà ti wà ní Ghana. Lọ́lọ́kadà yẹn bá mọ̀ ń wà bọ̀ wúrúrúrú. Bó ṣe ń wà bọ̀ ní ìsí ẹ̀ tètè wẹ̀yìn. Èyí kankan máa dẹ̀ máa ń wà ní kankan wà ní Ghana tó ṣe wípé ó máa ń sábà ṣẹlẹ̀ tó ṣe wípé kò kì í ṣẹlẹ̀ ní Nàìjíríà. Tó o bá ń bọ̀ tó o bá fẹ́ kọjá ní títì àwọn mọ́tò máa páàkì fún ẹ pé kó kọjá. Gbogbo èrò mi ni wípé oní màsín yìí náà ní Ghana a máa ń pè ní mọ́tò màsín mọ́tò la máa ń pè é. Bó ṣe ń bọ̀ mo ti rí wípé oní màsín yìí ó ń bọ̀ lókè lóòótọ́ àmọ́ tó bá ti fẹ́ dọ́dọ̀ mi tán ó yẹ kó dúró lóní màsín yìí àṣekò ní dúró àwọn mọ́tò ti dúró ọkàn mi ti balẹ̀ èyàn àwọn oní taisí ti dúró. Ọ̀kadà
ìgbà tó wá ń bọ̀ tí mo ti lérò wípé ó máa dúró lèmi bá bọ́ sójú ọ̀nà mo bá ní kí n cross tèmi o. eré burúkú tó ń bá bọ̀ báyìí ọlọ́run ló ní kó mọ̀ palẹ̀ mi mọ́. bí mo ṣe pariwo nìyẹn yé orí màmá mi ẹlẹ́kọ̀ọ́ o. dákun gbà mí lónìí ọjọ́ àjíǹde dákun jọ̀ọ́. ẹ̀yin tí máa wò àwọn oníta ìsìn bá pariwo master adé master adé master adé. ká sọ yí pé ní nàìjíríà ni wàláhì èpè ni wọ́n máa kọ́kọ́ ṣẹ́ fún èpè ni wọ́n máa kọ́kọ́ ṣẹ́ fún lédì yẹn. kàn ṣe wà ní sùúrù kí lédì yẹn ó kọjá gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe ní Ghana wọn ò lè ṣe bẹ́ẹ̀ láìláì. wọ́n máa ṣépè fún yàrá ìyá ẹ̀ ni nípa aláwẹ̀ òde lọ kú sílé báwo ló lè ń ṣe ẹ́ náà. inú ohun gbogbo ọjọ́ orí kò sọ̀rọ̀ lẹ́sẹ̀ ewu orí. tí ẹ ti rí ìyàtọ̀ tó wà láàrin ara wọn má dánwò ní nàìjíríà o kò sọ wípé mọ́tò máa dúró fún ẹ ìwọ fẹ́ kọjá àwọn ta àwọn tùrọ̀tùrọ̀ àwọn bọ́ọ̀sì máa dúró fún ẹ wọ́n máa dúró fún ẹ tó o bá fẹ́ cross ọwọ́ lọ sí express ò ní wọ́n máa dúró fún ẹ wàláì wọ́n á ti clear ẹni yẹn dànù egungun náà máa fi dá àmọ̀ tàbá sọ. àmọ́ ní Ghana tó o bá fẹ́ cross wọ́n ti mọ̀ yìí pé ní ìfẹ́ cross ni àwọn mọ́tò máa dúró fún ẹ ni kò sí o máa kọjá lẹ́rọ̀ wẹ̀lẹ̀. sára wọn jọ tí wọ́n fẹ́ lọ bínú ọ̀nà ọlọ́run tọ́tọ́ gbọ́jú tí mo lè fẹ́ yìí ẹ̀ ṣáda. ẹ ti rí ìyàtọ̀ tó wà láàrin ara wọn. akú ọdún àjíǹde ẹ̀mí wá ṣe pípọ̀ ẹ̀ lágbára lọ́wọ́ ọba kọ́dá ọba ṣẹ̀dáyé. ẹ wo àwọn kan wá sára wọn jọ tí wọ́n fẹ́ lọ bínú. bí mo wá ṣe ń lọ tí mo délé mo wá ní ọlọ́run mà ṣe o ibi mo gbà kọjá òun náà làwọn kan gbà tí wọ́n gbàbẹ̀ sọdá o èmi lè gbàbẹ̀ kọjá bó ṣe ti wulẹ̀ pé mo rí fìrìfìrì àmọ́ ọlọ́run ò ṣe é kò jẹ́ kíkí nẹ kò jẹ́ kọ́kadà gbá mi nídìí kò jẹ́ kọ́kadà gbé mi lọ ọlọ́run mà ṣe o mọ́nímọ́tò kì í pọ̀ ọmọ kò í ṣe kí ni kò í pọ̀ ọmọ oko òun náà nà máa ń sọ ìyẹn ọmọ oko tó bá gbọ́n ni o. ẹ wá bá mi dúpẹ́ dúpẹ́ ẹ wá bá mi dúpẹ́. ẹ wá bá mi kọrin ayẹyẹ. ẹ wá bá mi kọrin ayẹyẹ. ẹ wá bá mi mújó mújó. ẹ wá bá mi jó. ẹ wá bá mi jó ijó oyin mọ́mọ́. ẹ wá bá mi jó ijó orin tuntun. ẹ wá bá mi jó ijó oyin mọ́mọ́. ẹ wá bá mi jó ijó orin tuntun. agbára mi kọ́ bó ṣe ń ṣe o. màmá ló pàṣẹ orin tuntun. ọ̀nà mi kì í ṣí ọ̀la pẹ̀lẹ́pẹ̀lẹ́. àti kọrin tuntun sáyé mi o. mo kí gbogbo ọmọ Yorùbá ní Ghana pátápátá mo kí gbogbo ọmọ lẹ́yìn Kristi nílùú olórílẹ̀‐èdè Ghana wípé happy Easter akú ọdún àjíǹde o. ẹ̀mí wá ṣe pípọ̀ ẹ̀ lágbára lọ́wọ́ Elédùmarè ọba kọ́dá ṣẹ̀dáyé. bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo ọmọ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà àti ní diaspora pátápátá wípé akú ọdún àjíǹde ẹ̀mí wá ṣe pípọ̀ ẹ̀ tọ́lọ́mbà fàbíbọ̀ ìsẹ́yìn. ọ̀rẹ́ kí ló bá dé ìrọ̀rùn ni jọ̀wọ́ má ronú mọ́ ìrọ̀rùn ni àsìkò ayọ̀ ẹ ti dé ìrọ̀rùn ni. mo kọ́ bá mo kí gbogbo ọmọ ọlọ́run lẹ̀kẹ̀ pátápátá bẹ́ẹ̀ mo kí gbogbo ìjòyè pátápátá láì dẹ́ nìkan kan sí. a kú ọdún àjíǹde ẹ̀mí wá ṣe pípọ̀ ẹ o. mo fẹ́ kẹ́ mọ̀ wípé àsìkò gbà mí lọ jùjùjù nítorí wípé mo fẹ́ play orin fún wa gan lónìí gan ká jó dáadáa mo sì tún padà bọ̀ àmọ́ ètò kan wà tó ṣe wípé ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ wọrí afẹ́fẹ́ láìpẹ́ ní kíákíá. ìwọ wá ní sáyé aláyé mọ́ torí pé olódodo dàbí ìdí etí odò ó ṣèso rẹ̀ jáde ìgbàkúgbà lójó lẹ́rù ṣe yí bí Michael ti gbé ojú tẹ́lẹ̀ mọ́ bàbá ti gbé wa lékè ayé. mo ní olódodo dàbí ìdí etí odò ó ṣèso rẹ̀ jáde.
ẹ wá bá mi kọrin ayẹyẹ. ẹ wá bá mi kọrin ayẹyẹ. ẹ wá bá mi mújó mújó. ẹ wá bá mi jó. ẹ wá bá mi jó ijó oyin mọ́mọ́. ẹ wá bá mi jó ijó oyin tuntun. ẹ wá bá mi jó ijó oyin mọ́mọ́. ẹ wá bá mi jó ijó oyin tuntun. Agbára mi kọ́ bó ṣe kí n ṣe o. Bàbá ló pàṣẹ. Akọ́dọ̀ akú ìyẹ̀dùn. Níbo lo ti ń gbọ́ mi? Kọ́ńtírì wo ni ìwọ wà? Ó yá mọ mẹ́sẹ̀jì ẹ̀ kó jẹ́ kí n mọ ibi tó ti ń gbọ́. Ibi tó ti ń gbọ́ mi yẹn náà. Ìwọ kàn mọ mẹ́sẹ̀jì kọ́ńtírì tó bá ti ń wà. Ibi tó ti wà tó ti ń gbọ́ mi yẹn. Nínú iṣẹ́ mi bàbá má ṣe dáwọ́ dúró. Ẹ̀yin ti Ṣèyí Michael, ó yá. Ẹ ṣe kí ni ẹ mú jó? Bàbá má ṣe dáwọ́ dúró. Nítorí wípé yẹ̀yẹ́ láyé mọ̀ wá ló ti jẹ́ tán. Àbó orí nǹkan wá fi ẹ́ ṣe yẹ̀yẹ́ o. Tó o bá ní lónìí tó ò ní lọ́la. Tèsì kó wá tiẹ̀ gbá bọ́ lọ́wọ́ kó lọ tọrọ bẹ̀ nílé wọn. Ó yá má fẹ̀sìn ní aráyé pé. Tàbí gbogbo àwọn èèyàn ń lọ sí Gálílì ìwọ ò lè lọ. Wọ́n tún lọ ṣe happy Easter ní ṣọ́ọ̀ṣì ò tún lè lọ. Wọ́n á ní bóyá kò ra sọ̀wọ̀ tàbí kò lówó lọ́wọ́. Wọ́n á fi ẹ́ ṣe yẹ̀yẹ́, wọ́n á fi ẹ́ ṣaláyé. Wàláhì wọ́n á fi ẹ́ ṣe lẹ́yà rẹpẹtẹ. Ariwo tán bàbá yìí. Ó ní Ṣèyí Michael wá fi sọ wípé bàbá má fẹ̀sìn mi aráyé po ti jẹ́ tán. Ọmọ ṣàkóso. Bàbá má fẹ̀sìn mi aráyé po ti jẹ́ tán. Aráyé má ṣe ṣì. Òun táyé bá sọ ní dàńkọ́ ọ̀rẹ́ wọn á fi bu ẹ bó bá dọ̀la. Mo rántí ìgbà tó ṣe pá àti ìmọ̀ra sọ̀wọ̀. Nígbà tá a sì ń lọ léèwé. Ọdún Easter kan wà tó ṣe yípa lọlé. Mo lọlé látèkó abalọ ìlú òkè. Àbára sọ ẹ sásìmọ̀ wípé sí ànẹ́sì lélẹ́yìí aṣọ ọ̀gùn wà aláṣọ ọ̀gùn wà ní wá kìí ṣe wípé aṣọ ara la máa wọ̀ lọ. Lábá lọ làbá dé àbájókòó sójú ta. Ìyànà bàlágọ̀ ó bá ń jó. Ní wọ́n bá fi wá ṣe yẹ̀yẹ́ o, wọ́n ní àní kíni. Wọ́n lè ti mọ̀ yìí pé ọ̀gá ni wọ́n. Aṣọ aláṣọ lọ̀gá máa ń dà á bora. Ẹ wá mọ̀ wípé àparò wa leléyìí. Àparò leléyìí wọn lásọ wọn lọ́kàn wọn nìkan náà ju aṣọ kan náà lọ. Àdùjọ mi tí mo mọ̀ náà rí ẹ má bá mi jó. Ọ̀kan ṣoṣo tí wọ́n mọ̀ wọ́n mọ̀ yìí náà ni. Rí wọ́n tún ti chọ́ọ̀chì dé wọn tún lè pààrọ̀ aṣọ. Wọ́n lẹ́kọ̀ọ́ wọn ní ìgbà wọn ní báwo ni wọ́n ṣe fẹ́ ṣe báwo ni wọ́n ṣe fẹ́ ráṣọ wọ̀. Ayẹyẹ ìpọ̀lọ̀jọ yìí. Bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń fi ẹ́ ṣe yẹ̀yẹ́. Àmọ́ lónìí ńkọ́ Ọlọ́run ṣe wípé a tún fún yàn wọ̀ ni. Àwọn tó wá ń fi ẹ́ ṣe yẹ̀yẹ́ yìí náà ńkọ́ wọn àmọ́ lè wọṣọ mẹ́ta pọ̀ o. Àbó orí nǹkan wọ́n ti fi wọ́n náà ṣẹlẹ́yà kọjá wọ́n ti fèmí náà ṣẹlẹ́yà kọjá wọ́n ti fi ẹ́ ṣe wọ́n ti wò wípé báwo lélẹ̀ níbo ló fẹ́ báwo ló ṣe fẹ́ ṣe gan. Wàláì gbogbo nǹkan yìí wọ́n ti ṣe fún ẹ kọjá àwọn tó lọ́n bá fún ẹ lórí ọ̀fẹ́ láti lè mú ẹ wà láyé kó o wà láàyè ó dájú wípé ọ̀la ẹ sì máa dára. Òjò yàtọ̀ sójò ìbẹ̀rù lójó. Ìlọ náà fi wá sọ fún wa wípé òun ti gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú. Ìgbà la fi ń dọ̀pẹ́, ìgbà la fi ń bomi. Ìsà òkú agbára ẹ̀dà ó ti tún wá di ìsà òkú pa pátápátá. Òjò ẹ ìlú ní Sókótó. Ó jẹ́ ká mọ̀ wípé agbára àjíǹde sì wà lórí ìtẹ́ síbẹ̀. Láti ń pọ̀ mi. Tó o bá tí kú ó di dandan ibi tó o fẹ́ dé nínú ayé wàá débẹ̀. Ṣé bí jíjẹ làgbọ́n? Nítorí pé àwọn ìlàkọjá ọjọ́ sí ó ti ṣe kí ni ó ti di ohun àfìsẹ́yìn léegun fi sọ bẹ́ẹ̀ ni. Sọ̀rọ̀ ìlú rẹ̀. Ohun ẹ̀gàn táyé fi ń pè ẹ́ lọ́jọ́ sí gbogbo ẹ̀ pátá agbára àjíǹde ti ṣe kí ni ó ti bò wọ́n mọ́lẹ̀ pátápátá ó wá fi ẹ̀jẹ̀ ọmọ ẹnìkan ṣoṣo ó fi ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ gbogbo ohun táyé ti sọdòkú mọ́ ẹ lọ́wọ́ agbára àtàṣe ọ̀rọ̀ ṣe kí ni àtẹ̀jẹyẹbíyẹ jí wọn dìde. Ògo ọjọ́ pípẹ́ àìrọ́mọbí àìríṣẹ́ lọ́wọ́ àìríjẹ àìrímu àìríná àìrílò. Ọlọ́run béèrè lọ́wọ́ mi wípé kí ló ń jẹ́ jù fújì. Gbogbo ẹ̀kọ́ agbára àjíǹde ṣe kí ni. Fújì ni combination jùjú pẹ̀lú fújì gangan ní jù.
pátápátá bẹ́ẹ̀ náà ni. Ó wá dẹni tó ń rí jẹ lónìí, ó dẹni tó ń rí mu lónìí, ó dẹni tó ń rí ná, ó dẹni tó ń rí lò nítorí wípé Ọlọ́run ti ṣe kí ni, ó fi ẹ̀jẹ̀ ọmọ ẹ̀ rúbọ. Ó jẹ́ kó ṣe kí ni, ó tó wá san gbèsè gbogbo ẹ̀ṣẹ̀ iye gbogbo ẹ̀ṣẹ̀ ìrandíran pátápátá gbogbo ẹ̀ pátá náà ló san gbèsè. Tó o bá padà sínú ẹ̀ṣẹ̀ mọ́ o, bẹ́ẹ̀ ni tó o ti sọ ẹ̀ṣẹ̀ di òórùn pátápátá fún ẹ. Ó tún wá fi mí hàn, agogo ń lọ lọ́tọ̀, ṣẹ̀kẹ̀rẹ̀ ń lọ lọ́tọ̀, àlùjọ pọ̀ níbẹ̀, máa wá ṣe báyìí, àṣọ́ṣì máa já sọpẹ́, ọ̀rọ̀ mi ti já sọpẹ́. Gbogbo ẹ̀yin tèmi ní diaspora, gbogbo yín pátá ni mo kí. Happy Easter, Happy Easter. Gbogbo ẹ̀yin tèmi ní Naija, a kú ọdún, a kú ìyèdún jàre, ẹ̀mí wá ṣe pípọ̀ ẹ̀ lágbára lọ́wọ́ Elédùmarè ọba akọ́dá ṣẹ̀dáyé. Gbogbo ẹ̀yin tèmi ní Ghana, mo kí yín, mo sọ pé àìkò Happy Easter. Èmi kankan lè rí, èmi ni mo lè rí. Ọdún dandan ni kó pé bàbá dọ́gbọ̀n oṣù dandan ni kó kò wà láàyè. Wọ́n ti sọ fún mi nílé agbára yé kí aláwọ̀ ìwé ọ̀yá yẹ̀wò ẹ̀wò náà. Èmi kankan lè rí kàn ó. Èmi kankan lè rí kàn ó. Iléeṣẹ́ Kaya rédíò ni ẹ ti ń gbọ́ mi bá Yálájọ́ Kaneshi Trust Station last bus stop Accra Ghana. Ibẹ̀ ni ẹ ti ń gbọ́ mi tí a ti ń rọ̀ bí òjò tí a ń dá bí ọwọ́ ẹ̀ látàárọ̀. Kí wa wípé a kú ọdún, a kú ìyèdún, ẹ̀mí wá ṣe pípọ̀ ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba akọ́dọ̀ ọba ṣẹ̀dá ayé. Ọba wa sọ pé ta. Lágboilé onígbàgbọ́ òun náà ni ètò tí ẹ̀ ń gbọ́ lọ́wọ́ látàárọ̀ báyìí látẹnu ọmọ yín olólùfẹ́ yín Olubisi ọmọ bíbí Akinloye kò yẹ sọ ọmọ àsọtún sòsì mọ́ bàbí kan jẹ́ kò ṣe mú kò ṣe pa kò ṣe ṣe níbi má dánwò ẹ̀yin lójú Elédùmarè ni. Tó mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá tí ẹ̀ ń wò mí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba akọ́dọ̀ ọba ṣẹ̀dá ayé. Ojú tí ẹ fi ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ létí tí ẹ fi ń gbọ́ mi kò ní di lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ibi tẹ́ wá ti ń rówó tẹ́ ti ń ra dátà yín àgbà náà mọ̀ ní wọ́bẹ̀ o lágbára lọ́wọ́ ọba akọ́dọ̀ ọba ṣẹ̀dá ayé. Ọlọ́run máa ń jẹ́ èmi ò ní kọrin táyé ti fọ̀gẹ́tì. Ọlọ́run máa ń jẹ́ àlè mi ò ní kọrin tí wọ́n ti rìjẹ́tì. Ọlọ́run máa ń jẹ́ ó yá wájú ijó ọjọ́ sí yẹn náà rèé. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé òdú ni mí, bẹ́ẹ̀ náà ni mi ìsàìmọ̀ fọlọ́kọ. Orúkọ mi ò yí padà, orúkọ mi ni Olúbísí ọmọ bíbí Akinloye. Tó mo kí onílé, mo kí Ọlọ́run ìlẹ̀kẹ̀ pátápátá, mo kí gbogbo ọmọ Yorùbá láparapọ̀, gbogbo ọmọlẹ́yìn Kristi pátá. Ẹ̀hún náà ni mo kí wípé a kú ọdún, a kú ọdún, a kú ọdún, a kú ìyèdún, ẹ̀mí á ṣe pípọ̀ ọdún láyé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba akọ́dá àṣẹ̀dáyé. Ẹ mú rántí ní gbogbo ìgbà wípé dídé ọmọ Ọlọ́run kò ní pẹ́ mọ́, lótìtọ́ ni. Lójú àwọn gbogbo bí kílẹ̀ ọ̀dà mọ́. Ìwọ ẹlẹ́ṣẹ̀ jáwọ́ nínú ìkà, ìwọ ẹlẹ́ṣẹ̀ jáwọ́ nínú ibi, ìwọ ẹlẹ́ṣẹ̀ jáwọ́ nínú ìwà ibi ní wúwò. Ìwọ ẹlẹ́ṣẹ̀ jáwọ́ nítorí wípé ọmọ à ń pariwo lọ́tún à ń pariwo lósì wípé jáwọ́ nínú ìwà ìkà ní wúwò nítorí wípé nígbà tó bá ká ikú mọ́ ẹ lọ́wọ́ tó bá dé lójijì, tó bá dé bus stop, tó bá dé wá àsinmi, jọ má bínú, eré kí ló fẹ́ sọ ná nígbà tó bá di ọjọ́ ìkẹyìn, kí ló fẹ́ sọ, kí ló fẹ́ sọ, kí ló fẹ́ wí? Ìwọ ẹlẹ́ṣẹ̀ jáwọ́ nínú ìwà ibi ní wúwò. Tó Olúbísí ọmọ bíbí Akinloye ń dágbére fún yín báyìí wípé ó tún di ọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba akọ́dọ̀ ọba ṣẹ̀dá ayé nígbà tí ẹ tún máa gbọ́ mi, ẹ tún máa gbọ́ wa lọ́lọ́kan òjọ̀kan. Àmọ́ kó tó di ìgbà náà ná ẹ jẹ́ ká máa ṣe kí ni, ẹ jẹ́ ká máa fi eléyìí ṣe lọ. Ọ̀rẹ́ sábà lọ́lọ́ ní tèmi.